are welcome, me, my people. And thank God we are here 5 years. But you first way going a lot it. Hey, you hear a walk on. Dájú, a story stay Billy. Go say story video. Struggle continue here. I am for you. Also, you be sure. How come to fail with your team on that little assignment? You have access to your IPS account. Withdraw money from the IPS account. Go for a patrol van. Of course I did, sir. I got the ATM card. It was my ATM machine, sir. The machine was not dispensing. Is everything alright? Everything is alright apart from the fact where you don't know it. I really know because there's this urgent matter that I have to attend to. Èrò pé kò bóyá bí ọ̀rọ̀ yóò ṣe kẹ̀ǹkẹ̀ àbí ọ̀rọ̀ lákòókàn ọ̀rọ̀ yóò ṣe pàtàkì kan ló fẹ́ sọ ní nǹkan wípé ìlépa ọ̀rọ̀ òfin yìí ọ̀gá ṣe. A gbọ́dọ̀ mú un múra ni. I'm not sure this guy is normal. Are you normal? I'm normal. Are you normal? Open the gate! Open the gate! Open the gate for me, John. You must be very stupid. What is it? Ó kí máa wojú ni, láórí ìta ni, lábẹ́ ìtẹ̀, ó fẹ́ tẹ́. Tí bá kákọ̀ nínú ìjẹ́ òní dúró jẹ. Èmi tó bá ṣe é gan. Wọ́n dẹ̀ máa bá ìṣòro, a máa kí wa kú bàbá yìí. Bẹ̀rẹ̀ ní dàkú ìyá ẹ̀. Ọjà kíkádà rẹ̀ èèyàn méjì ọ̀pá pọ̀ tí a jọba ara wa mú nù. Ẹ bá ṣe kankan fún mi. Gbogbo yàrá tí ẹ ti gbà pátá yàtọ̀ sẹ́yọ kẹtẹ́ lókun. Ẹ lọ mọ kan yàrá ńlẹ́yọ kọ̀ọ̀kan ìjèjì. Ẹ pé gbogbo ọtí ẹ ń bẹ ń bẹ mọ́níjà fẹ́ rí ẹ. Tí ẹ bá ń bẹ lórí ara wọn, tí ẹ bá kọ́lẹ̀kùn tí wọ́n bá sí, ẹ jálẹ̀kùn ẹ làwọn ńlá jù. tẹ́ bá mọṣẹ́ níṣẹ́ ni tẹ́ bá níṣẹ́ tẹ́ ń ṣe ni ẹ wo àwọn èèyàn gidi tó mọṣẹ́ wọn ń ṣe wọ́n jí láàárọ̀ kùtù wọn mú ọ̀nà ṣe wọn lọ. Àwọn di lọ. Lóko lódò tẹ́ máa ń lọ ẹ wá lọ ń jáde olóyìn fún wa. Ẹ̀jọ̀ bẹ̀rẹ̀ yálà. Ṣé tọ́balẹ̀? Ẹ wo nǹkan kájú lè bọ́ ọ̀tà ọ̀wá ìgbé kọ́. Ṣé gbádùn ṣá? Ìpè ìpéjú ọmú rẹ̀ nu bí bọ́tìnì Buhari. Bàbá ṣe ló máa fi sáìsọ̀ síyàwó mi báyìí. We should feel a little tara or what? You don't say that. Don't tell me that. Tún comfort pé òun ló mú. No, you don't say that. So, àwọn tó gbé ṣáá fún ibà ṣé wọ́n sọ fún ẹ pé skẹ́skẹ́ làwà ni àbí àá jẹ àwọn ọmọ yín káàsù. Èmi ò mọ̀ pé àwọn ìyàwó mi sọ fún mi ó sọ fún mi pé mú òun lágo ó jí òun lágo mo ní irọ́ ni kò jẹ́ jẹ́bẹ̀ kò possible n gbọ́dọ̀ gbọ́dọ̀ da àárín èmi àti ọ̀rẹ́ mi rú. Ṣé wàá dárúkọ owó yẹn kì í ṣe bíbà ṣe rí ara mi ò yá ìdẹ̀gbẹ́ parọ́ in fact mi ti jẹun léde rárá ẹ jọ. Ayé ẹ̀ tó wà lókè tó wá rẹ́bọ́ tó fọ́ yìí ṣé ẹ̀bí tèmi ni ìwọ ìyá ń jẹ́ ìwọ òun dá ọmọ yìí lò mọ́nú lẹ́ńbì náà ó rẹ̀ jẹ́ gbèsè. Ṣé ìṣẹ́ àtìyà náà ló mú yín tó tó yìí? Tẹ́mi bá mọ̀ kó lè ní mi ò ní gbà yín sílé àtọ́. Báwo lẹ bá wọn rojọ́ kankan mọ́ ṣé kọ́kọ́ ẹrù wọn kan máa lọ wọn ò ní wọn lára ọ̀rẹ́ ni kọ́ máa lọ. Inú ilé epo bí láńdọ̀dù yín bá lé yín síta ẹ̀yin lẹ́mọ̀ ń tẹ́fà èmi ò lè gba bad luck kankan láyè kó wọnú ilé yìí. Tẹ́ ẹ̀ sì lọ ẹ tún dúró. O tún lẹ́nu àti sọ̀rọ̀ o tí ẹ lójú tì bó tilẹ̀ wù kó mọ́. Sorry o, who are you? Èmi ni ìyàwó wọn sà. With this condition àbí oyún kọ́ ni mò ń wò náà. Ẹni tó ń ṣe ẹ́ ẹnì kò kún ṣe ẹ́ ìyàwó ẹlẹ́sìn òsì méjì tó gbé wọnú ilé òun ló ń darí ẹ̀ láàmú òun ni kó jáde. Màmí ẹ yé sọ̀rọ̀ báyìí náà kó dá náà ṣẹ́yìn lọ síbi kan tó ń sọ pé òun ló ń ṣe mí ni. Bí Ọlọ́run bá dá olówó a dá nídàá pé kó fi ṣàánú fún mẹ̀kúnnù tí ò bá ní ni. No, aláwọ̀ mi. Ọbẹ̀. Meat seller. Kílẹ̀ tó fi gbé rẹ́kọ̀dù wọ̀ bí. Ọlẹ́bọ̀lá bàtà. Ọyọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ fún mi ló mú.
ò bọ́ sí ẹ máa ń sún mọ́ mi láàárọ̀ yìí nǹkan tó gbénú mi ju nǹkan tẹ́ ń lérò lọ o nǹkan tó. ẹ lẹ́yìn pè mí wọ́n bá tẹ̀ wá bá yẹn yìí ò ń kọ̀ ẹ lélẹ̀ yìí gbà fún I love you so much. ogun ti dé nìyẹn mo sọ fún ẹ pé ogun dé ológun òde gbogbo dára ní a máa ṣàlàgbára tá a máa fi bàjá. ẹsẹ̀ kò mí investigation mo ṣe káàkiri. èbò ní rébọ́ lẹ́nu ọmọkùnrin burúkú yìí ẹ sáàmù ọ̀rọ̀ rẹ wo mọ́tò o. mi ò níṣẹ́ kankan tí mò ń ṣe láyé mi òun àtàwọn ọmọ mi nìkan ni mo fi gbogbo ayé mi tọ́jú. gbogbo nǹkan tó bá fẹ́ láyé ni máa ń ṣe fún wọn kí ló ń ṣe ẹ gan-an kí ló ń ṣe ẹ àjẹ́ ni ẹ. èmi ni mo bí àwọn sùnìlà èsì lélẹ́yìn ṣàìtọ́ ni. àdúrà stop. ṣé lẹ́ẹ̀dì ló ń lift tó ní ó make it happy òun tẹ̀lé ọmọ títì ọmọ onírànú ọmọ tó ní kankan ní lójú. jọ́sí. listen. sọ̀nà ẹ̀ ń gbọ̀n calm down. tí n bá ti tẹ ẹran tán báyìí gbogbo géèmì ó ní mò ń fẹ́ kó lé lórí. wọ́n kó wà kébì bẹ́ẹ̀ kó fún bó bá dé. má. àsopá kì í jó bàtà bí onígègé ṣe lè dé táì. ìkejì àwọ̀ àtọwọ́ ọmọ adarí hurun a lè jọ ṣe ó yá nìṣó jẹ́ ká máa lọ. ayé tí mo wà ṣèmí ló ń wí. pátá níyàwó ẹ ẹyin kẹyin ọkùnrin ni mò ń rí fásitì ẹyin yẹn o tó bá forí sọ àpáta ìyàwó ẹ yóò tún káyọ̀gá ni. láti ìgbà tó ti bẹ̀rẹ̀ sí ní fún mi lọ́sẹ̀ bisabisa tí mo ti ń wẹ̀ tí mo dẹ̀ ń tẹpá mọ́ṣẹ́ láti ìgbà yẹn ni mo ti bẹ̀rẹ̀ sí ní méèkì ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní ṣe ọmọ wo ni gbàgbé ọmọ ṣe mí. àwọn ọkọ ilé ẹ̀ka pátá bó ṣe ń tọ́ bó ṣe ń pa gbogbo ẹ̀ ló máa kọ́ mi but èdè ló máa fi kọ́ mi o. nǹkan tó máa ṣe fún mi sí ni pé master bedroom yẹn ẹ̀kọ́ mi wà ń bẹ̀ obìnrin kò mú mi lọ báyìí. ṣé ẹni tó bá lówó nìkan láwọn nìkan ni wọ́n gbọ́dọ̀ gbàdúrà yẹn. Don't say that. The rich also cry. Àwọn nǹkan kan wà lọ́wọ́ tálákà bíi tiẹ̀ báyìí tí ò sí lọ́wọ́ olówó tó ń polówó lẹ́kún tí wọ́n fi ń ṣàyọ̀yọ̀ wọn lọ ní bọ́dì lọ sóòrì ó rí pé alára kò mọ̀ yà ní ẹ́ ìwọ náà wo èmi. ṣé compliment nìyẹn. wo èmi sórí bọ́rùn mi ṣe gùn ó gùn bí ìgò magi it's a sign of poverty. ní padà ṣẹ́ṣẹ́ àárọ̀ wa ó di ẹsẹ̀ pé ẹsẹ̀ ọ̀sán ẹsẹ̀ àárọ̀ àti pátápátá sẹ́yìn nìyẹn. ó ń béèrè lọ́wọ́ ìyàwó oṣù kẹfà pé bo ló ti rí oyún ṣé kò sí ilé ọkọ ni. Raymond kò sí ìfun tó wà nínú òròmọ adìyẹ tiẹ̀ tí àwòdì òkété mi ò mọ̀. ẹ̀kọ́ náà mo ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé àjẹ́ ni ẹ̀. bẹ́ẹ̀ sọ́dà Raymond lójú mi àjẹkẹ́. Mami. èmi àjẹ́. òròmọ adìyẹ rọ́mọdì òmò àwòdì ìyá ẹ̀ ló má ṣá. rárá mọ́ mi ibi tá a bá ti sọ pé ó dàrọ̀ a kì í kí ni kálẹ̀ ń bẹ̀ mọ́ wọ́n ti wá gba gbogbo eré ajé ẹ̀ báyìí. má sọ bẹ́ẹ̀ mọ́ ajé tó wà lára mi àbúbútọ́ ni. For the fuck, fight for the fuck, fight for the fuck. MSP on the mix, baby. 545, Billy 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 545. Fight for the fuck, kilo happen, fight for the fuck, kilo shine, fight for the fuck, baby they bet, fight for the fuck. Say what? Fight for the fuck, ya kapade, fight for the fuck, la wadere, fight for the fuck, safundele, fight for, boya lo madele, ni bilo masusi, boya lo madele, koya gbeni wa, boya lo madele, ni bilo masusi, boya lo madele, koya gbeni wa, boya lo madele. Fight for the fuck, I'm sipping so hard. Me forgetting that me working so hard. After the long day, not to go chill at far. Yeah. Mi ò tí understand nǹkan tó ń sọ fún mi lórí fóònù. Wípé ìwọ àti àwọn kan ẹjọ́ ní issue lórí obìnrin ó wá dé station. Àwọn nuisance kan ni.
Èmi ò tí understand that ẹni obìnrin yẹn tó fi worse tó yẹn everyday station. Johnson ṣé bọ́mọ yìí náà ni ọmọ ti bí tó wà ní joint tó máa ń mú mi lọ ti ṣe fàájì yẹn ọmọ girl tó light skin tó tẹ́yìn ẹ̀ ga báyìí. Ibi tàti máa ṣe fàájì. Náà. Tàti máa gbádùn. Náà. Ronke àbí Ronke. Ríkẹ́. Yes. Òun gangan ni. Are you joking? No, I am not. Níbo lẹ ti rìnà pàdé? Tó fi di pé ẹ fẹ́ ra yín àbẹ bára yín ṣe kàn tó fi dé station. Oh wait Johnson wait. Kí ló tí mi ò lè rìnà pàdé ẹ̀? Tóró mọ bí tá ti pàdé. Kí dẹ̀ ló dé tí mi ò ṣe lè fẹ́? Ìwọ àti Ríkẹ́ ṣó understand ni kò tó ra wọn náà ìwọ rẹ̀ Ríkẹ́ ìdílé báwo lẹ ṣe jọ ṣe? Why would you be dating her for what? What's bad about me dating her? Kí ni mi láì bó ṣe sọ̀rọ̀ yìí náà? Kí ló ṣẹlẹ̀ sí? What's the connection? Báwo lẹ ṣe jọ Johnson ṣé kò ń ṣe èèyàn ní Ríkẹ́ ni? Ọkùnrin òkín Ríkẹ́ local girl. Ọkùnrin òkín jóbìnrin lọ́jọ́ báwo lè ṣe máa sọ bẹ́ẹ̀? Kí ló special ń pa èmi tó yẹ bí mi lè fẹ́ Ríkẹ́? Mo like ẹ gan ni o. Mo ṣe wà yìí I'm liking her so no I'm loving her so much. Stop there. Kí ló mi kò love ta ni? Ríkẹ́ náà. Why are you talking like this? Ọmọ ẹ bá ṣorí fún mi báyìí mi kì í ríran ọmọ orí mi mo like ẹ like crazy ni o. Àbí Ríkẹ́ fún ẹ̀kọ́ jẹ because what are you saying? Ríkẹ́ ọmọ tó ń ta ọtí. Guy, you should be happy for me. I can't be happy for you. I should be sad for you and I'm sad for you. Yes. Johnson, kí ni nǹkan tó bad lára ọmọ ẹ gọ́gọ́ sọ fún mi nǹkan ẹ̀kọ́ tó bad lára ẹ. But she's beautiful. What is beauty? She's endowed. What are you saying? There are 1,001 girls that are more endowed, more educated, that is presentable. Maybe I don't want 1,001 people. I just want that girl. Òun ni. Mo ní ìran fún àyè ó dùn ó sọ mi pé èèyàn tó kàwé ìdíwé wèrè. Síbi tí àwa guys tabajọ wà tó lè tó wà lè. Ọmọ tí n bá ní invitation lásán rọ̀ pa mọ́mọ́ yẹn lọ bẹ̀. Jẹ́ kí n sọ kí ni kan fún ẹ. Ká ní ẹ̀yin ọ̀rẹ́ mi àti ìyàwó mi ẹ dúró ní side kan báyìí ọmọ yẹn wà ní side kan. Wọ́n fún mi ní invite bóyá kí n wá sí body lawn àbí kí n wá sí Aso Rock pé kí mẹ́nìkan máa mú o. Mi ò ní gbà fún ẹ. Todo oníyàwó oní ọmọ èmi ò ní gbà. They are fine, my family. Ìyàwó mi àtàwọn ọmọ mi they are very fine. Wọ́n wà l'Abuja. Listen. Tí wọ́n bá fine, they can go to places. Yes. What now? Stop, please. Tó bá tẹ̀ mọ́ kó tẹ̀ fẹ́ ṣe, kó fẹ́ stoop low, fẹ́ wá sí level ẹ̀ pé òkè o tẹ̀ fẹ́ jíjẹ, wá tiẹ̀ ṣe wà kúrò ń bẹ̀ wá. Ọ̀gbẹ́ni wait. Ọ̀gbẹ́ni please just calm down. Listen. Ẹsẹ̀ gan ni mo tẹ̀lé. Ṣé bí wọ́n ló sọ mi pé irú àwọn nǹkan bẹ́ẹ̀ èèyàn lè ṣe ó máa dáa? No, nǹkan tí mo sọ fún ẹ kọ́ nìyẹn. Mo kàn sọ pé àwọn ọmọ yẹn ọkọ̀ máa jẹ́ ká wà á pìtà bá ti wà ní báà tá a mọ̀ tí ọkọ̀ máa wà bíbẹ̀ náà ló tàn sí kí ni mo fẹ́ fi wọ́n ṣe? Mo ní kọ́ lọ máa fẹ́ wọn kí ni mo fẹ́ fi wọ́n ṣe? Ibẹ̀ ló tán sí òkè ṣe. God forbid they miss out ọmọ bẹ́ẹ̀. Oh my God, you are missing out. You are losing already. No, let me tell you, the only person that is losing now is you because you are losing focus. I've never been this focused all my life. I am just on focus right now. I've never been like this. Ní gbogbo ayé mi kí kó jẹ́ pé mo ní clear picture pé this is what I want for my life. Ó dẹ̀ wù mí gan. I've never been like this all my. Ọ̀gbẹ́ni, are you serious? Are you joking? Are you saying? Okay, fine. Let me even ask you this. Abuja can wait. Ọ̀sẹ̀ kan tí mo wá lò mo ti fi mẹ́ta kù. Tí mẹ́ta yẹn bá pé máa ṣẹ̀ṣẹ̀ wá mú bóyá máa tún fi mí kù. But for now, I'm staying here with Ríkẹ́. Kí ló fẹ́ ṣẹlẹ̀ sí ìyàwó àtọmọ Abuja? Ìyàwó àtọmọ mi mo ń ṣe provision fún wọn now. They are fine. Tọ́mádé refuse láti fine, then they can go to hell. Are you alright? I am very much alright. No, you're not. No, you are not alright. You're not alright. I am telling you, God make me happy, and you're saying this. What's making you happy? Ṣé life ló ń live tó ní ó make you happy? Ó ń tẹ̀lé ọmọ títì, ọmọ onírànú, ọmọ tó ní kankan lódò. Josie! I am happy with that girl. Obìnrin ṣọ́ra fún wọn ò láyé, obìnrin wọn kò ṣe é sá fún. Kò fọwọ́ sí bá wọn gbé, ó má ṣe wájà wọn láyé, àwọn obìnrin sáńkìtì dá. Ṣọ́ra fún wọn, obìnrin. Ọjà yìí kàn boss brain mi ni o. Àbí báyìí ṣe feel ẹ̀ sí. Ló ṣe ẹ mo ti já ẹ
ọjà tí mo fún yín ọjà òbé gangan lélẹ́yìí ọjà ilé téèyàn bá gbé tán ṣó gbọ́ náírà tó ní pé pawó máa pààyàn nǹkan tó bá bá lára yín ló máa fi rán ni o ó yá jẹ́ kí wàá gbé ẹ débẹ̀ tó bá gbọ́jà ilé level kan ó máa gbé ẹ wọnú agíjú lọ ó kàn lè já síbi kan tó tiẹ̀ ọjà òbé ó jáwé èèyàn máa já sáyé mi. ẹ parọ́ Ọlọ́run mo bá bẹ́ẹ̀ ó ti pè mí pé òun ní mi gan. Ọlọ́run oṣù ó pè ẹ́ wà lọ gẹ́ẹ̀tì. ẹ wá o ṣé ẹ bá mi rí nǹkan tí mo rí sí cause tábà ti gbé ọjà yìí yá kí lè jẹun tábà wá gbé lásán báyìí yá máa jẹun bí kán ni. kí ló ń sọ yìí kí ló fi ń ṣeré bí ọmọ ejò yìí ọjà gidi lọjà eléyìí ọjà eléyìí tó bá fà tán báyìí gbogbo inú ẹ̀ báyìí ó máa fẹ̀ gbogbo àwọn ṣáàkì ìgbẹ́jọ tó wà bẹ́ẹ̀ ó máa fẹ̀ sẹ́gbẹ́ wàá jẹ́ báàgì láìsí kan tó gan wàá tún máa wá mi sí. nǹkan tó fẹ́ já yín ní ilé ọjà tí mo fún yín téèyàn bá ń jẹ lọ́wọ́ èèyàn kí n rojọ́ nǹkan tó bá bá lára yín ló máa gbé rìn o. ọ̀gbẹ́ni mi ò lè léyàn o. ìwọ ọjọ́ ọjà báwo ló ṣe mọ̀ bóyá ń rí lára èèyàn bàbá o ẹ kí bàbá ti dé gbogbo ètùtù bàbá 100 bàbá 100. Popsi 100 ni o. kí ló ṣẹlẹ̀. mo kí yín o. jọ kí ló ti pè mí sí ìgbà tó rí mi. Popsi mo gbé fún ìtọ́ ní 100 kò sọmọ náà kò sí 99% loyalty mo lóyà sí ìtọ́ 100. èmi bàbá ẹ̀ tí mo bí ẹ ṣé ohun tó ń mu ló jẹ́ kí n di 100 lójú ẹ. Popsi ẹ mọ̀ pé mo sick mi ò tí ì mú kankan láàárọ̀. pẹ̀lú gbogbo ohun táwọn eléyìí náà mú ó ti change ọpọlọ àtọjú yín mo ti di 100 ó tún wá bùgádà ó tún ju pábà yìí pé kán gbé búlò fún bàbá ẹ ní ẹnu àbí lórí àbí lójú. Popsi báyìí máa ń gbé fáwọn àgbà onígboro ní 100. ó dà bẹ́ẹ̀ ẹ dọ́nà sí ọmọ lẹ́yìn yìí. president ọ̀làlẹ̀ ń wò yìí bàbá. future governor ọ̀la ni. confam. tó bá ń pé kọ́ lọ́mọ bọ́ta ọlọ́mọ ẹ jáde ẹ̀yin abiyamọ ẹ jáde ẹ dẹ̀ expect èmi kìíní ìkíni pẹ̀lú jáde. bàbá ẹ máa jáde. mi ò lè jáde torí mi ò bímọ torí mi ò rí yín gẹ́gẹ́ bí ọmọ. wòwọ́ obìnrin láàrin wọn. future governor ọ̀la ni ẹ bàbá. orí ẹ ti bọ́ fọ́ obìnrin mo rán yín lọ léèwé púpọ̀ nù yín lẹ graduate òbí wọ́n ṣe design ojú ẹ bíi ti mọ́ládùn gbà tó wà láyé náà wojú ẹ wo design tó fún 3 ẹ̀ta lélẹ́ tó wà níwájú ẹ̀ yìí àbẹ́jò kò sí wàhálà that's good ìwọ ṣe o ṣùgbọ́n tí n fẹ́ sọ fún ẹ lénìí bí mo ṣe jẹ́ ẹyọ kan ògidì ọmọ tó dẹ̀ sọ mí di 100 torí ohun tó mú tó tún wá gbé blow wá àkọ́bí àgbà ẹ̀ ń blow. bàbá ayé new century láwà bàbá. ọmọ tó bá ṣe á jìyà ó máa jìyà torí pé wọ́n mọ̀ pé ohun tí ò dá ló ń ṣe fún bàbá ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ tí o bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn tí n bá súnmọ́ ẹ tí n bá sẹ̀ ń gbòórí àpé wa ẹ̀yin ọmọ àbí ìpàbẹ́ olù ẹ̀yin ọmọ kọ́mọ ẹ̀yin ọmọ rádaràdà yìí sọmọlẹ́yìn wẹ́ kò sí lọ́wọ́ ẹ̀yin ọlọ́run ló jẹ̀bi ẹni bínú pé mo sọ ẹ̀yin lẹ ṣe mistake ṣe ló yẹ kẹ́ máa géèjì nǹkan ọmọkùnrin kẹ́ tó fún àwa ọkùnrin ohun tó ń dọmọ ṣe ló yẹ kẹ́ máa géèjì ẹ kẹ́ máa bùtú everybody fún tí wọ́n lọ jẹ́ pé size agolo milk lẹ́bù fún mi tí mo kó dání tí mo ra ń pin lò ṣé máa waste bí mo ṣe bí àwọn òbíkú bíi sílẹ̀ mi ti ní wò but unlimited lẹ ṣe nǹkan ọmọkùnrin tẹ́ fi sí gbogbo àǹbàdì ṣe ló yẹ kẹ́ máa wọ̀n ẹ tó máa gba alágolo sóró tó máa gba agolo milk fàájẹ́ wọn bá yẹn ni ṣé máa waste tèmi àtòrí waste làwọn eléyìí waste nìyí waste òun lẹ jẹ́ à ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ìwọ gbẹ́nu òkè òfin lùtòdò òun sọ fún èmi wípé 100 lèmi èmi bàbá ẹ̀ tó yẹ pé mi nìkan ṣo òun ni mo bí ẹ ní 100 o tún gbé blow wá ohun tó mú yẹn ti jẹ́ kí n di 100 lójú ẹ̀ o tún wá bùgádà ó ní káwọn tó kọ́ pè mí 100 kọ́ dẹ̀ jẹ́ kọ́ fún mi blow ṣọ́ọ́kì bóyá ṣe rè first born ẹ̀ á fún ẹ blow. Popsi tó bá lè dá imú nìyẹn o. àwọn ọmọ tó bá bí wọn á ju ẹ̀ ń blow. ẹ ò Popsi ẹ máa ń sún mọ́ mi láàárọ̀ yìí nǹkan tó ń gbénú mi ju nǹkan tẹ́ ń lérò lọ o nǹkan tó. mo ti rí ohun tó ń gbénu ẹ bó ló mú dání ẹ mo láìkẹ ìgò
àti àwọn ràwání àtúwà nú ẹ̀ pẹ̀lú kíní yẹ́lò ó ń gbénú ẹ̀ ó dẹ̀ ti ìyẹn ti sọ fún ẹ pé kó ló kó wá nà bàbá ẹ̀ èyí ló máa dá mọ̀ pé mi gan ò gbádùn ṣó ti yẹ orí ìyá yín burú bí mo ṣe ń wò yìí ẹ gbìyànjú kẹ́ parẹ́ kí ojú tí mo dì í kí tó la ẹ parẹ́ ẹ parẹ́ kò sí dáa fún yàrá ìyá yìí ẹ yà orí yín burú pásítà ò bóyá fi bó ṣe ń wé ìtọ́ sí olùsìnkú òǹbí ó fi ẹsẹ̀ já ọtí nù rádaràdà ṣé ẹ kó fẹsẹ̀ já nù. àmọ́kọ́mọ́ pèrè lọ́tì olùsọ́lá ni wọ́n tó ti rówó fira gbélé ni màá mú tán ní. Yes, darling. Mọ́tò ẹ̀ ti máa ń gbé yẹn mi ò fẹ́ máa gbé mọ́ àwọn èèyàn ti mọ̀ pé mọ́tò ọkọ mi ni like I want a car. Okay, you want a car? Yes. What kind? What type? Brand? Ojú ń tì mí àti sọ mi ìfẹ́ nǹkan tó common kò fẹ́ dáyàtọ̀ díẹ̀. Babe, say it. What do you want? I am thinking Vogue. Okay. Yeah. 2021. Oh, come on. Auntie's so tasty. Okay, it's fine. Anything for you, I'll do it. You have a taste, so I'll do it for you. Baby, is that a yes? Come on, yes, baby. Anything for you, I'll do it. And you want to go January time? I was so deliberate about the process. Oh, come on, girl. Thank you. I love you. I love it. Oh, come on. Yeah, I'll do Walaikum. Alaikum salam, Marakatulai, Barakakatu. Don't worry, darling. I'll teach you to say it. No, check it out. It's okay. It's fine. Amira. Alhaji. Alele, kilele. Nínú ilé wa. Okay, girls, calm down. Ẹ fi èmi àtàwọn ọmọ lẹ̀ s'Abuja láti 3 weeks ago. Ẹ gbé fóònù láti last week. Mo ní kí n wo ẹ̀yin ọkọ mi wò. Ẹ wo nǹkan tí mo bá. Ṣé àwọn jọmọ gbọ́dọ̀ bá yín báyìí? Ẹ wé sẹ́yìn. Kí ló ṣẹ̀ṣẹ̀ mi? Alájà ẹ má sùn. Fọwọ́ mi fẹ́ ṣe mi léṣe ni. Alhaji. Naam. This is not you. In a matrimonial home. Ṣé nǹkan kí ló ṣe tó ń gbọ̀n báyìí? Ṣé nǹkan ṣe ẹ ni? Èṣù lélẹ́yìn o. Ṣàìtọ́nì. Subhanallah. Ṣàìtọ́nì rọ̀jìn bisimilahi rahmatulahi wa barakatuh. No, I will teach you. Don't worry. Don't say it. Máa kọ́ ẹ bọ́n ṣe máa sọ. No, mo ń fàlájà rẹ̀ mi jẹ. Máa wọrí, máa kọ́ ẹ ní gbogbo yẹn, gbogbo kéwù yẹn, èmi náà mo kọ́ òun náà. Máa kọ́ ẹ. Tẹ bá dàgbà tẹ bá rebi àgbà rẹ̀ tágbà bá tọ́ sí yín. Èmi ni mo máa take over. I want to be like. Alhaji. Ṣé o kọ́ ọmọ wọn láti ilé yìí? Kí ló tó ń gbọ́? Kí ló ṣe tó ń gbọ́ báyìí? Mama dákú síbí. I don't know. Why she ẹ ṣe bí ẹni tó ti pin lẹ́mìí. This is rubbish. Kí ló ṣe fún ẹ́ńsì tó ń ṣe bẹ́ẹ̀? Ìkọ̀kan ẹwọ emotional blackmail lélẹ́yìn wọn fọwọ́kàn yìí rẹ̀ ń gbọ̀n. Amira, stop! Bí o ṣe kó wà violent. Stop Alájà. Kí ni ìṣòro ẹ̀ gan-an? Now you listen to me. Listen. God share ni. Listen. Calm down. Gbogbo ṣe ń gbọ́. Alábòsí ni ẹ. Gbọ́. Ṣọ́bù pé mi invite ẹ mi ní kó wá. Eléyìí tó wá wá ẹ̀ wà á dúró ní guest room. Èmi àti ìyá yín ìyàwó mi tuntun yìí lájọ máa wà upstairs. Do you understand? Alájà. Ó fa ọmọ mi lẹ̀. Wo ṣé èèyàn ní báyìí? Gbé ẹrù ẹ sí guest room because ọmọ yìí òkèlè mi àti ẹjọ́ ń sùn. Okay, a sọ̀rọ̀ lọ́la reason tó ṣe fa àwọn ọmọ mi lẹ̀ tó kọ̀ kúrò l'Abuja tó fi àwọn ọmọ mi lẹ̀. Fóònù mi dà. Àbúrò má bẹ̀ já o. Ṣé fẹ́ kọ́ ọlọ́pàá ni àbẹ̀bẹ̀? Jẹ́ kó ṣe nǹkan tó wù, jẹ́ kó ṣe nǹkan tó wù. Wọ́n kọ́kọ́ mi ò bébì mi ò ń láìkí wàhálà báyìí. Wọ́n fàlájà rẹ̀ mi jẹ. Wàá ṣàlàyé nǹkan tó wá ṣe lẹ́kọ̀ọ́ tó fa àwọn ọmọ mi lẹ̀ f'Abuja. Pẹ̀lú mọ́tò yẹn mo fẹ́ mẹ́ka. Má jẹ báàbò mi, bẹ́ẹ̀ má jẹ. Má wọrí, má kọ́ ẹ ní kéwú. No, religion no press. Èmi ni mo kọ́ ní kéwú tó ń sọ yẹn, máa kọ́ ẹ ní kéwú sẹ́ẹ̀. I want mẹ́ka. I'll send you to Maka. I'll send you. I'll take you to Maka. I love you. Obìnrin ṣọ́ra fún wọn o. So honestly, Mr. Johnson, bọ́rọ̀ yẹn ṣe wí nìyẹn. Mi ò rí àlàjẹun station yẹn rí. Ṣòrí Amira. Naam. Tí bá ní mo mọ̀ sí nǹkan tó ń sọ yẹn, mo parọ́. Mi ò fẹ́ kí jìnnà àdúró wà yẹn rí. Mo ṣe lójú mi rí ìwọ mo wá báyìí rí. So kò yé mi, I don't understand. I am baffled. Àjọ wà ní l'Abuja ni.
ẹni fẹ́ wá sẹ́kù kí wá ṣe one of the things with the hope nǹkan máa padà in few days. Ọ̀sẹ̀ kínní ọ̀sẹ̀ kejì mi ò rí wọn àwọn ọmọ ń pè wọn ò gbé fóònù èmi náà pè wọn a lè reach wọn ò gbé call ó ní kí wọ́n ṣètò bí mo ṣe wọnú ilé wa báyìí tí mo sálámọ̀ alájí àtòbìnrin ni mo bá nínú ilé nínú matrimonial mo wá kí ló ṣẹlẹ̀ wọ́n níyàwó àwọn ni. wọ́n bá obìnrin nínú matrimonial mi pẹ̀lú ẹ̀. bá obìnrin rẹ̀. nínú ìwà àwọn méjì náà lè wò tó bá tẹ̀ fẹ́ fẹ́yàwó méjì wọ́n ní tó ṣe máa ṣe kó ṣe báyìí. gẹ́gẹ́ bí ẹ̀sìn tá à ń ṣe kò sí nǹkan tó ní kálájí máa fẹ́yàwó mi ṣùgbọ́n àjọ sọ àjọ tó ní ọ̀nà ìdọ̀tí náà gbàgbé yọ sí mi ó jẹ́ nǹkan tó bá mi lọ́kàn jẹ́ torí ẹ̀ mo ṣe ní kí wọ́n bá yín pé ẹ lè bá mi bá wọn sọ̀rọ̀ kò tó wá ṣe ọmọ kankan tó ṣe rí mọ́yàn Mr. Johnson bí àwọn ọmọ gànfẹ́ kò jọ ń pọ́nrín òhò àwọn jọmọ gbọ́dọ̀ rí báyà lájì kò sí nǹkan tí wọ́n sọ tán inú yàrá tí àlejò ń sùn ni mo sùn mọ́jú ni mo ń sùn látijọ́ tí mo ti dé. nínú ilé yẹn náà. bẹ́ẹ̀ ni ọkọ mi àtobìnrin mi wà lókè ní matrimonial room mi. sórí Amira ìwọ ni mo máa bẹ̀ ní má bínú ṣùgbọ́n má bínú àwọn Yorùbá náà máa sọ pé ọ̀rọ̀ tó kọ òkè tó kọ ìsàlẹ̀ ó níbi kan tá a gbé sí èmi á gbà lámọ̀ràn ní pé ká gbé èèyàn tá a fi ń pé kò lè kọ̀rọ̀ sí lẹ́nu tí ẹni yẹn bá sọ̀rọ̀ tèmi náà bá sọ̀rọ̀ àkìsà lè sọ tinú ẹ̀. ẹ̀yin nìkan náà lèèyàn tí mo mọ̀ wọn tí mo mọ̀ pé ẹjọ́ close láti kékeré and then olórí ẹbí wọn bí a ti bá kúrò lọ́dọ̀ yín màá tún try màá lọ rí olórí ẹbí tí má dẹ̀ try gbogbo agbára tó bá jẹ́ bákan náà màá padà lọ sí Àbújá torí mo kàn fi àwọn ọmọ mi ńlẹ̀ ni màá lè máa lọ bójú táwọn ọmọ mi. a máa yọjú ẹ̀ ṣùgbọ́n olórí ẹbí tó sọ yẹn náà a máa reach out sí wọn. ṣọ́ra fún wọn o. wọ́n dẹ̀ lè wá a máa. obìnrin o ṣọ́ra fún wọn o láyé obìnrin wọn kò ṣeé sá fún kó fọwọ́ sí bá wọn gbé o má ṣe wájà wọn láyé àwọn obìnrin tá ìdè dá. Jinad. Yes sir. Ìwọ ló pe ìjókòó yìí. Má ṣe. Torí nǹkan ohun tí ò bá yéèyàn èèyàn máa ń fẹ́ fi yéèyàn. Excuse me, babe. Okay, with hobby on some family matter-ish. Hello. Oh, I wanted to say the love of my life, my love. Oh, okay. No, it's okay. Oh. You've come back. Okay, alright, that's fine. Mo ń gbọ́ rẹ̀, ẹ má bínú sá. Wọ́n ẹ̀ tí ìkú mo ṣe rùn. Ọmọ ga o. Tó ìgbàgbọ́ tèmi ni wípé tí ọkùnrin ò bá ṣe aya fẹ́, tí obìnrin kò sì sí ọkọ yàn, ó dá mi lójú pé ìdààmú àti làálàánú ilé wọn ó dínkù sáàbọ̀. Àmọ́ ọ̀rọ̀ yìí jọ mí lójú ńgbà tí mo gbọ́ tí etí gbọ́n tí ò gbọ́ rí. Mo tún wá rí nísìnyí pé ojú tún rí tí ò rí rí. Ayé mọ̀ bàjẹ́ o. Ayé mọ̀ bàlùmọ̀ o. Bí wọn ò bá sí lórí ìjókòó tí irú eléyìí bá ṣẹlẹ̀ n bá sọ pé kò jẹ́ rí bẹ́ẹ̀ àmọ́ lójú mi báyìí náà nírú eléyìí ń ṣẹlẹ̀ lójú mi. Ó burú pin bí ikú eégún ká tún párọ̀ ọ̀run tún kú. Àwọn àgbà sì ní erin ò gbọ́dọ̀ jókòó abẹ́ ẹ̀. Ṣé kò sí àgbà lórí ilẹ̀ mọ́ ni? Lákòókò náà ta ni arábìnrin? Excuse me, baba. Mo ní oyin lé mi ò dẹ̀ kí n rí àgbàlagbà fín but ẹ má ever lo arábìnrin fún mi. Baby jọ jẹ́ kí n lecture wọn. Ẹ sà inú ìpéjọpọ̀ mímọ́ wọ́n ti máa ń lo arábìnrin àti arákùnrin. Àwọn míì máa ń forin sí wọn máa ní arábìnrin gbọ́ arákùnrin gbọ́ àìwò àsí ní ìpéjọpọ̀ mímọ́ ẹ má la arábìnrin fún mi. Ṣé ti gbọ́? I'm a lady. It's okay, darling. It's okay. Uncle, mo lọ́rọ̀ sọ. Ẹ má pè lárábìnrin.
kí ni ìbá pè? ẹ rí hàn pẹ̀lú mi ìyàwó mi nìyà ẹ bá má sọ para bẹ̀rẹ̀ but it's fine ẹ máa sọ̀rọ̀ yín mò ń bọ̀. òótọ́ làwọn àgbà ní bí eégún ò bá ṣèjọ̀gbọ̀n kò ní í da tọ́kùn láàmú. ìwọ ló jẹ́ kí ọmọbìnrin wá gbé ọ̀rọ̀ tó gbé sí mi létí ló fi gbé sí mi létí èmi náà wá rí bẹ́ẹ̀ wípé o ti fi ọwọ́ fa gòǹgò tí ò yẹ kó fa kí ló dé ṣé bí wọ́n ṣe ń fẹ́yàwó ló fẹ́yàwó yìí ìwọ náà ó sì ń dùn lẹ́nu rẹ̀ láti sọ pé ìyàwó mi ni kì í ṣe aláró lásán àpọ̀jù gbà mí ti fún àpọ̀jù ta mi fún. Lánà uncle ẹ̀yin lẹ kó fún mi bàbá ẹ dẹ̀ mọ̀ mi tipẹ́tipẹ́ pé mi ever disrespect yín rí. àfi tòní. bọ́n tí bá ṣe pé idiot lọmọbìnrin obìnrin burúkú ìyàwó burúkú lélẹ̀ àjẹni ìkàdé ni bọ́mọ iṣẹ́ wà yìí kò sí nǹkan tó ń fẹ́ láyé tí mi kì í ṣe fún I feed you I clothe you I put food on the table ọ̀rọ̀ àtàwọn ọmọ tó bí fún mi gbogbo nǹkan tó máa ń fẹ́ láyé ni máa ń ṣe fún wọn kí ló ń ṣe ẹ́ gan-an kí ló ń ṣe ẹ́ àjẹni ẹ́ iṣẹ́ wo gangan ló sọ look at me wojú mi níjọ iṣẹ́ kí ló ń ṣe gangan òwúlò ọkọ̀ useless ò kì í ṣe gangan full time as wife ní idiot yìí mo dẹ̀ sanwó fún gbogbo nǹkan tó dẹ̀ fẹ́ mú ṣe fún tí bá wá sádùúgbò ń bí wípé èèyàn kan wá wà ń bí tó ń múnú mi dùn tí ò ní jẹ́ kí n kú bọ̀rọ̀bọ̀rọ̀ ṣé kí n para nítorí ti ẹnìkan ni. kò tiẹ̀ ní kú bébì mi. eléyìí ìyàwó mi ni òmòdè ti fẹ́ eléyìí mi ò láìpẹ́ wàhálà o. bàbá mo fẹ́ bí lẹ́yìn question gan mo fẹ́ bẹ̀rẹ̀ ọ̀lọ́wọ́ ni. ẹ jọ ṣé ní agboolé wa èmi lẹ́ni àkọ́kọ́ tí máa kọ́kọ́ níyàwó méjì. ìwọ kọ́ àmọ́ ètò oníyà ìgbà wọlé ìdí nìyí àwọn tó fẹ́ yàwó méjì ó ní bí wọ́n ṣe tọ́ ó ní bí wọ́n ṣe rìn. uncle bẹ́ẹ̀mi ṣe fẹ́ tọ́ tèmi mo ṣe máa tọ́ yìí mo dẹ̀ mọ nǹkan tó ń ṣe ẹ́ ìka èèyàn burúkú ni ẹ́ babe. My love. You're getting out of here. Get up. As your lordship pleases, my love. Mumbo, madam, tẹ́ ṣe ń wò bí ẹni tó ń tepo ẹ ṣojú ń sìn bí ẹni tó fẹ́ máa ké bí pé wọ́n ti nà yín pa ṣé rí gbogbo nǹkan tán fún yín yẹn kì í ṣe pé wọ́n fún yín hàn wọ́n kàn fẹ́ jẹ́ kẹ́ dàyà dé torí bẹ́ẹ̀ ṣe ń ṣe bí ọmọ ojú ọ̀rọ̀ lárí so love gangan lè minister kọ wa but it's a story for another day so baby I love you. Yeah, kiss. Oh, come on, go. Love you, baby. Go. I'll be with you. All right, my love. Ẹ̀yin náà gbọ́ ọmọ náà, ẹ gbọ́ ọmọbìnrin náà. Ẹ gbọ́ ọmọbìnrin, ẹ gbọ́ bó ṣe ń jí gbogbo ẹ̀ lọ́nà. Àwọn ọmọ ìkà ni ẹ. Ìkà burúkú ni ẹ. Àdáni kan mú. Àdáni kan gbénú pálọ̀ bí ẹ̀rọ pé. ọ̀pọ̀ ló ti dìde láyé látara obìnrin ni orí hello ọ̀rẹ́ wo ọ̀rẹ́ sórí gbogbo ìgbà tó ń wí kò fẹ́ yé mi mọ́ ọ́n ṣó tẹ ronú àti ọkọ tó ṣe gbogbo tó ń ṣe yìí wọ́n fẹ́ fẹ́ ìyàwó méjì ok fine mi ò tẹ̀ ní kó má fẹ́ ìyàwó méjì bọ̀ èyí tó wà nílé yìí tí ẹ ṣé ò kí ẹ náà ó ní òpè òun ó ti kúrò nílé you can't do that now. ìyẹn kò jẹ́ ká dùn kí ló dé ó sọ ọgbó yẹn fẹ́ mi kò sọ tó yẹn fẹ́ mi ṣó tiẹ̀ rí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ó sọ sí mi lẹ́nu òbí yàn sí you know but then as a man mo expecting pé wá tiẹ̀ gbogbo ọkùnrin ẹni tá à ń sọ yóò bímọ fún ẹ tó bá tiẹ̀ rú tiẹ̀ tí ẹ rú táwọn mọ́ try láti check up call them show care please what mo fi ń bóyá kó ṣe nìyẹn. No problem, màá tún máa pè later. Ọ̀dọ̀ àwọn obìnrin fọ́n nìkan ṣá. Pẹ̀lú gbogbo tó ṣe ń pè mí tó ṣe ń ṣe gbogbo kìíní. Ṣé kò ṣe kò dáná fọ́kàn? Àgbà àwọn ọmọ tó wà ń ta tó àwọn ọmọ lẹ́sẹ̀ ṣoṣo yìí wọ́n ń dáná gbọ́kọ̀ èèyàn o. Oúnjẹ ló fi ń gbọ́kọ̀ o. Ó
èèyàn tó bá dẹ̀ tó ṣe ń bá mi sọ̀rọ̀ ní ṣe tètè èèyàn ní mọ̀ pé òun gan fọ́ọ̀tì wà lọ́wọ́ ẹ̀. No problem, Sha, it is well. Jẹ́ kí ni ó ń dìgbẹ́ o. Ó ń dìgbẹ́ o. Kí ló ń dìgbẹ́? Ọ̀gbìn. Mo lọ́ọ̀bù ẹ̀dùn. Ó dì dára. Ṣúgà mi ẹ̀kọ́ ti fẹ́ pọ̀ jù mí. Wà á pẹ̀lú yẹn. Àwọn àgọ́jọ ẹ̀rí. Báwo ni ti dín chicken tán? A tẹ̀ jẹun tán nù. My dear. Latest wife in the town. Hello. Àwa okay. Mo rí pé ẹ jẹ oúnjẹ yẹn dáadáa. Ẹ bọ̀ mi ò wá okay pẹ̀lú ẹ̀ náà. Mo sì máa jẹun. Ṣùgbọ́n tí mo kọ́kọ́ gbádùn nílé gbogbo ẹ̀ tútù dáadáa. Ẹ ló ní ẹ fi gba lé ṣówó ẹ̀ ò pọ̀. Ẹ wo agbára Ọlọ́run ju gbogbo yẹn lọ kà. Ọkọ ẹ yẹn Ọlọ́run ló yàn fún ẹ o. Very reliable. Èsì yẹn gangan tiẹ̀ ní. Ọ̀dọ̀ wa máa ń gbóná bíi ilé-iṣẹ́ búrẹ́dì ni. Mi ti ẹ̀ gbàdúrà kí n rí nǹkan tó máa tún dá mi padà sílé wa yẹn. Ó tiẹ̀ ní lọ rú ẹ̀mọ́ lágbára Ọlọ́run. Ilé mi yẹn ó close for my party but. Ẹ̀yin náà mọ̀ dàdí. Very close to. Bẹ́ẹ̀ni. So yàtọ̀ lé mi síbi gbọ̀rọ̀gbọ̀rọ̀ ní ibi tútù gan. Ọ̀tútù. Anáde ń jẹun àlágùn. Torí ẹ̀ mo ti decide I lo 4 days in be or 5 days. Àtọ́ bẹ́ẹ̀. Ilé nílé yìí kò sí problem. Tẹ́yìn bá ṣáà ti wà òkè ẹ wo bí dádì àti mọ̀mí. Mo fẹ́ jẹ́ kẹ́ ẹ enjoy ara yín. Má bínú. Ṣé bàbá ẹ̀ sọ fún ẹ pé a máa nídìí 200,000? Ó dàgbé mo ti sọ fún sọ fún ẹ̀kẹ́. Sọ fún. Ẹ sọ fún mi tẹ́lẹ̀ dàdí. Ó lókè mo ti sọ ni. Ẹ sọ lọ́kàn nìyẹn ẹ sọ fún mi. Inú mind ni mo ti sọ mind mi ló wà. A máa nídìí 200,000. 200,000 láti. Ó ṣẹlẹ̀ ní wípé kó fún wa 200. Àwa mo yẹ tọ́kọ ẹ̀ máa fún wa. Wọ́n àti ìgbà ń sìn yìí o, tó bá máa lò tó 4 or 5 days níbí. Bàbá ń padà lọ, o lè fún wa. Yẹn kéré màá fún. Àbí kí n bá yín prepare barbecue. Mi ò fẹ́, mi ò jẹ. Barbecue. Mo ní mi ò jẹ, mi ò láìkí irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Àwọn ọmọ kan tó pé barbecue. Tó fi máa ń jẹ. Dáàdì mi tó máa ń mu pẹ̀lú custard àgàgà tẹ bá rógì òun ni. Ẹ stop ẹ jọ̀ṣẹ́ ẹ̀ mọ barbecue ni. Ó lè jẹ ẹja, ó lè jẹ ẹran, máa smoke ẹ̀. Nǹkan tó bá ti smoke tó ti ta yẹ́rìyẹ́rì. Oh, barbecue. Èwo ń barbecue. Wọ́n fi chicken náà ṣe. Lọ gbé wá kò sí wàhálà. Àní tó tí o tó tẹ̀ tún wáyà mi lẹ́nu pé ayédùn jẹ́ o, à ń jẹun àdẹ̀lágùn. Èsì tó fi sí gbogbo bíi ni. Torí ẹ̀ mo ṣe ní àlọ́lé àlọ́ 4 days or 5 days. 5 days àlọ́ tó bẹ̀. Ṣé wọ́n ṣì mọ gbúre sí? Dàda ọlọ́bọ̀rọ̀. Ẹ ṣe gbúre fún wa. Ó dàgbẹ́ nínú fíṣẹ̀ lẹ́ẹ̀kan mo rí ẹran ọ̀gbẹ́ kan bẹ̀. Ẹ kò ṣe torí tèmi àbẹ́ máa ń láìkì kan ó yí ẹran ọ̀gbẹ́ mọ́. Nínú gúre náà. Àgàgà tẹ bá léjò. Kí ló ṣẹlẹ̀ zoo lẹ wá ni? Kí ló fojú ọká níbí báyìí? Mo ń gbọ́ yín sà. Now, Mr. Johnson, kí náà ní mi ò ń dáná fún un. Ẹ wò sà, mi ò níṣẹ́ kankan tí mò ń ṣe láyé mi. Àtìgbà tèmi àtàlájì ti fẹ́ra, ó ní kí n má ṣiṣẹ́. Òun àtàwọn ọmọ mi nìkan ni mo fi gbogbo ayé mi tọ́jú. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ọbẹ̀ tá máa ń nínú freezer ó lè tó 10 lẹ́ẹ̀kan náà nítorí pé mo mọ̀ pé wọ́n like oúnjẹ wọn fi ní wọn ṣeré. Oúnjẹ ni mo máa ti máa jí láàárọ̀ máa sóúnjẹ dọ̀sán ni. Tó bá di alẹ́ máa sóúnjẹ di 9 o'clock ni mi ò ní nǹkan kan tí mo ń ṣe lẹ́yìn kí n tọ́jú ọkọ mi kí n tọ́jú àwọn ọmọ mi. Kò dé ever sígbà tó complain rí pé mi ń dáná fáwọn. Okay sir. Okay sir. Obìnrin o, ṣọ́ra fún wọn ò láyé. Obìnrin wọn kò ṣe é sá fún. Ló fọwọ́ sí bàbá ń gbé. Ó fẹsẹ̀ wájà wọn láyé. Àwọn obìnrin náà ìdè ṣọ́ra fún wọn. Obìnrin ṣọ́ra fún wọn. Obìnrin ṣọ́ra fún wọn. Obìnrin ṣọ́ra fún wọn. Òye.
má ṣe jẹ́ kó rí ìjà ààbò láyé ọ̀pọ̀ ló ti dẹni ilẹ̀ látara ààbò ọ̀pọ̀ ló ti dìde láyé látara obìnrin ni. ṣọ́ra fún obìnrin kí má ṣe fẹ́ ṣọ́ra fún obìnrin kí má ṣe yàn ṣọ́ra fún obìnrin ayé o ṣọ́ra fún òye obìnrin. ó dọwọ́ rẹ̀ àṣẹdá o adániwáyé o máa ṣàmìyé o láwá obìnrin tá ń mẹ́ni nínú ẹni àníyéwó lè wó o ọ̀rọ̀ obìnrin yé ó sún mi màdé kàzíyàdíyà. Bob J. Bob J. Thank you. Ìyàwó tó bá ń bímọ fún ni tí àwòsàn dá orí ẹ̀ nígbà tí wọ́n rí he ni. I know, sir. You might not know. I know. Mi ní fẹ́ kó Àríkẹ́ dàbí ìyàwó Sàárà lásán. Yóò ń gbádùn. Wedding yìí wà important. Ó dẹ̀ sọ mi pé o ní òtí ní time. Try kò ní time. Tó bá lè ṣe ìgbéyàwó, iyì máa wà ńbẹ̀ fún ìwọ àtòun fúnra rẹ̀. Please, hijack it from me. Thank you, my dear. Ohun tí my dear ń try láti sọ rẹ̀ ọkùnrin. Mi ì fẹ́ kí Àríkẹ́ bó ṣe wà yẹn kó di táwọn èèyàn máa fi ṣẹlẹ́yà lẹ́yìn. Torí tó bá sí pé my dear wọ́n nífẹ̀ẹ́ sí ẹ gan nídìílé wọn ń gbà kí ọmọ wọn lọ sílé ọkọ láì ṣe pé bóyá wọ́n ti san owó orí àti ṣe gbogbo ẹ̀tọ́ tó yẹ lórí irú ọmọ bẹ́ẹ̀. Àwọn mi ìmọ̀ kan tó ní my dear kan sọ pé first time táwọn máa rí ẹ báyìí àwọn ti nífẹ̀ẹ́ jù. Deeply and badly. Yes, that is the reason why tó ṣe wò pé kí n fi ẹlẹ̀ kẹ́ ọmọ wa ara yín dáadáa ná. Àmọ́ nísìnyí ó dẹ̀ mọ̀ pé ọmọ yìí ilé olórogún ló ti jáde. Tí wọ́n á nífẹ̀ẹ́ káwọn orogún mi kọ́ máa rí ọmọ mi bíi pé kí ni ọkọ tó fẹ́ ṣó sanwó orí ẹ̀ ní kò ṣẹ̀tọ́ lórí ẹ̀. Ó mọ gbogbo ọ̀rọ̀ bẹ́ẹ̀ sí ọkọ mi jọ má jẹ́ kó jù sí wa. Mo fi owó àtọmọ block mouth. Ǹjọ́ mọ̀ pé bí Àríkẹ́ ṣe kó wọ́dọ̀ ẹ̀yẹn tó bá yẹ kí n ṣe pé ìfẹ́ ẹ̀ tí mo ní ẹ̀mí Ọlọ́run dẹ̀ ń bá mi gbé jọ́ kí mo lè pa ẹ́ tí bá dẹ̀ pa ẹ́ tí bá dé court my right bá dẹ̀ jàre pé nígbà tó kidnap ẹ̀ ni ṣùgbọ́n mi ò ṣe èèyàn bẹ́ẹ̀ tó rọ́mọ tó dání I love you so much gbìyànjú kó arrange bẹ́ẹ̀ ṣe máa ṣe wedding ṣọ́sọ́ mẹ́pọ̀ mi lẹ́gùn lóhùn. Àǹtí ìsọdé lẹ́yìn sá. Eégún wà nídìílé wa tí o máa máa raṣọ ẹ̀ lọ́dọọdún. Jẹ́ kí n sọ fún un. Ó máa rán sí i. Máa wọrí Olaiya. Ok. Tẹ bá máa gbà mí láyè. Ok. Ẹ ṣe gbọ̀ngàn. Kò sí wàhálà. Actually, èmi àti ìyàwó mi náà ti sọ. So ìgbà tó sọ fún mi tí mo ní kì í ṣe pé mo sọ fún pé mo ti ṣètò. Mo fẹ́ ká ṣe bó ṣe ká ṣe náà ni. Nísìnyí tẹ̀lé tí wàá mention ẹ̀ sá. Àwọn nǹkan tí ẹ bá máa gbà lọ́wọ́ mi kẹ́ ẹ ṣàlàyé ìrìn alẹ́ kó wa a lè ṣe ìkọ́ tó bá tó. Máa lọ bẹ̀rẹ̀ sí ẹ list. Máa fún ẹ list lóru yìí. Tóbi la máa sùn. Okay, no problem. No problem. Máa list mi. Máa lẹ́bí ìdẹ̀fẹ́ kó di next month lọ. Oṣù tó ń bọ̀ lọ. Láti máa ṣe wedding. Yes. Okay. Pápápá. That's all. Mo love ìyàwó mi sẹ́ẹ̀. Nǹkan tẹ́ bá ti fẹ́ náà ni màá fẹ́. God bless you. God bless you. Bá mi wá tajú fún ọkọ bàbá ìyàwó ẹ̀. Ṣe ní ntó ọ̀túnlé. Mo lè lágbo kan tẹ́ máa láìkọ̀. Oṣù ọ̀. Ó wà òkè. Ó wà òkè. Mi ò láìka. Láti ẹ̀ máa láìkè rẹ̀. Oró bẹ́ẹ̀. Àwẹ̀lẹ̀ alágbo ni. What's up, G? Wọ́n mi máa ní kí àwọn ìṣèjọba fẹ́. Allahumma salli ala sayyidina Muhammad wa sallam. 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 Allahumma salli ala sayyidina Muhammad. Allahumma salli ala sayyidina Muhammad wa sallam. Allahumma salli ala sayyidina Muhammad wa sallam. Allahumma salli ala sayyidina Muhammad wa sallam. Every too much thing is bad. Mandea, Joshi.
kọ́lá lè kún mí dáńsì à. àìmọye òkè tí wàá gùn tí wàá rá sókè wàá rá sóhun òní. àbáṣe à mélòó lára rẹ ọmọ ṣọ́ọ̀ṣì o. alájírọ́rá ayé o. alájírọ́rá alájírọ́rá alájà fẹ́ràn rẹ. ẹ̀fẹ́ bọ̀ o. alájírọ́rá ìwúndò alájírọ́rá ẹ̀fẹ́ bọ̀ alájírọ́rá ìwúndò. bó ṣe ṣojú rẹ́súrẹ́sú bí ìgbà tó yẹ pé kóòkì ni ó ya wèrè báyìí ẹkùn ọkọ ìyàwó mi tátúndé léyìí àwọn ìyàwó ẹ̀ hello ìyàwó ẹ̀ mo ti pẹ́ ń lé mo ti pẹ́ ń bi tí mo wá ẹ ti ń retí mi ń lé ẹ wá gbé mi èmi kọ́ mo celebrate pẹ̀lú ọmọ mi ń bí ẹ ní tẹ́ bá fẹ́ wá bí kẹ́yìn náà máa bọ̀ àárí ìkẹ́ máa rí yín á lòun ò réèyàn ṣe ẹ̀yin méjèèjì mo ní òde ní ṣé kẹ́ wá ní lóòótọ́ ẹ máa bọ̀ orí yín gbalẹ̀ ẹ ti ya stupid ẹ máa bọ̀ ẹ wá kí wa ń bí ẹ kàn bá wa celebrate gbogbo tá à ń ṣe ṣe mọ̀ bó ṣe kò délé ọkọ ẹ̀yẹn ni bọ́ọ̀lù náà máa ṣèyàn gan ó dàbí tẹ́ bá wo starship ẹ̀ bíi Mustapha tó ṣe ẹsẹ̀ fún Abacha tó kúnjọ́ sí yẹn bóyá rí gangan nìyẹn very handsome okay address máa text ẹ̀ sí máa béèrè address orí mi mọ̀ kẹ́ má lọ wọgbọ́ ẹ má lọ lé onílé o máa text address sí. ẹ kúlẹ̀ dáàdì. Yes sir. Káàbọ̀. Ó máa pẹ́ díẹ̀ kẹ́. Kí ni tí mo lọ ṣe ni ó là ń fà látàárọ̀. Tí business tó sọ. Bẹ́ẹ̀ni sir. Social policy. Adúpẹ́ fọlọ́. Adúpẹ́. Ọlọ́run gbogbo. Káàbọ̀. Adúpẹ́ fọlọ́. Mi bọ́ sà. Lọ bomi sára o. All right daddy. Ó ṣe àná mi. Very intelligent boy. Boy náà máa ń dàbí ṣuṣu all the time. Nígbà tó yẹ pé nọ́ọ̀tì náà ti tọ̀. Daddy, kí ló ṣe mọ́ mi? Kí ló ṣe mọ́ mi? Ṣé ìyàwó ẹ? Mo kọjá ń sìn mo rí wọn. Ṣé mo dẹ̀ ń kí wọn wọn dáhùn wọ́n dáhùn bí ẹni tó ń sùn. Ṣé bó kí? Mo kí wọn bọ̀ wọn sùn. Wọ́n dẹ̀ ń dáhùn bí ẹni tó ń sùn. Mo máa ń tó ṣe iṣẹ́ ọwọ́ mi ló ń wò yẹn. Kí ló ṣẹlẹ̀? Mo rún ni irun kúrò. Mi understand kí ni nǹkan tẹ. Èmi ni mo kọlù. Okay, tibí yẹn ni mo lò fún mo rún ní. Dádì ẹ má wulẹ̀ sọ fún mi. mo fọ́ lẹ́nu. Awẹ́lé lẹ lò. Ẹbí ọ̀nà ló ní kí n máa lò. Agbo awẹ́lé dádì díẹ̀ ni. But tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí oògùn ò kì í fi bẹ́ẹ̀ ṣiṣẹ́ lára mi bí kí n mu kọ́ọ̀pù ìmárùn. Dádì bẹ́ẹ̀ ti máa ń rí lára mi but nǹkan tó máa ṣe ni pé ìgbà tó ti ní kí n lo gaasi gaasi ò ká mi lẹ́nu mo á lo ààfò eléyìí. Kini ṣe ó ṣe ṣe rí. Ara yìí ti yé mi dáàdì. Kí ló dé? Ìwọ̀nba tẹ́ máa lò náà lẹ́ ti lò bẹ́ẹ̀. Ṣe bẹ́ẹ̀. Dádì kí ni lágbára ju bẹ́ẹ̀ ṣe ń sọ yìí lọ. Ibi tí kìíní ìdáde láti ọdún tí mo ti fẹ́ ìyàwó mi gẹ́gẹ́ bí ìyàwó tó fi bí gbogbo ọmọ tó bí fún mi yẹn. Tá a bá jọ fẹ́ ní àjọṣepọ̀ èmi ni máa ń ká ìtọ́ ẹ̀mí jèjì báyìí. Okay. Lẹ́nu ó surprise mi fún ẹ̀ ló gbé tán. Dádì kí ẹ mọ nǹkan tó wà lọ́wọ́ mi ni. Mo máa rún ya yín o. Dádì èyí tẹ́ máa lò bẹ́ẹ̀ náà lẹ ti lò bí mo ṣe sọ ó ti tó bẹ́ẹ̀ yẹn ó lè mi àti ìyàwó mi náà ń lò. A ní mo dán wò bẹ́ẹ̀ mo bá jẹ́kí sọ kí ló kàn fún ẹ gbélẹ̀ n fẹ́ sọ nǹkan máa gbélẹ̀. Dádì ṣáàbù la fi gbàdá. Ṣé o ní bó ṣe kí náà kọ sí. Àwẹ̀lẹ̀ alágbò. Àgbo àwẹ̀lẹ̀ alágbò. Mistake ni olórí burúkú ló yẹ kọ́ sí. Ó ń ba ayé èèyàn jẹ́. Dádì ẹ tí mo kàn tẹ́ gbé lura o. Ìyá yín mọ̀ pé iná Dádì ṣé ní ìwọ̀nba tẹ́ lẹ́ mu yẹn kó tó kúrò lára yín á sì tó bí ọ̀sẹ̀ kan o ìwọ̀nba tẹ́ mu yẹn àwọn máa tọ́sẹ̀ kan lára yín. Ṣé pé ó máa ṣiṣẹ́ lára mi ó máa ṣiṣẹ́ sẹ́yìn. Dádì. Àwọn junior wives mi wọ́n kẹrùn tí wọ́n bàjẹ́. Dádì ẹ máa bà nǹkan jẹ́ bẹ́ẹ̀ yẹn.
ó gbé òkà kọjá ní ìyá yín ti kú sórí bẹ́ẹ̀dì bẹ́ẹ̀ ó ti rúrùn kú. báwo lẹ́yìn ṣe ẹ̀yin odò mi. ó máa dúró ní gbogbo ẹ máa dúró ní. tí máa tún ṣe tán sí ìbàdàn omi sára mo tún lọ rọ́. ẹ má mú mọ́ ẹ má mú sí mọ́. náà mi ò ní mú mọ́ mo fẹ́ lọ rọ́ lòun ni. ok mo fún yín lélẹ̀ èmi náà ọ̀dà mi lọ́dọ̀ àwẹ̀lẹ̀ alágbó. dàdí ó ṣẹ̀yìn ni o. thank you. ẹ ti lọ́jọ́ mẹ́ta ló máa lò mẹ́ẹ̀ èmi náà rí bẹ́ẹ̀. 3 days ló máa lò kó tó ń dé kò ṣàfihàn ọkọ ìyàwó mi ojú ẹ̀bùn ìdàbí kò ń burúkú ló wà nú ẹ̀mú ṣe wà ní ṣẹ́wó bàbá wèrè èmi àjọ máa délé ní àwẹ̀lẹ̀ alágbó. Yeah, Daniel. Who is there? I'm coming. Kí ló ṣẹlẹ̀? Ìgbà wo lẹ̀ yìí dé? Ẹni tráfíkì ní ẹ̀kẹ́ ti dé ti pẹ́ náà. Ẹ̀yin dẹ̀ kọ́ wá bí. Èmi mo pè wọ́n pé kọ́ wá bá Àríkẹ́ celebrate. Kí lẹ̀ ń celebrate? Ìwọ ọmọkùnrin kí lẹ̀ ń celebrate òun rẹ̀ sí ẹ̀wọ̀n kan tó fi fẹ́ tọmọ mi. Kí ló ṣe Àríkẹ́ kí ló dé? Kí ló ṣe? Kí lẹ̀ lò fún? What are these people? What am I doing here? In-laws. Tó ṣẹlẹ̀ rè for your information for introduction. Àwọn ìyàwó mi kékeré mi ni mo pè wọ́n pé kí wọ́n bá ìyàwó ẹ̀ celebrate so ni wọ́n bá dẹ̀ fi ń bọ̀ mo tẹ̀ rò pé wọ́n pẹ́. Èmi ṣe fagbábíàká tó bí Àríkẹ́ àánú ẹ ìyàwó ẹ bẹ́ẹ̀ ni ọ̀dọ́ yà ti wà lọ́dọ̀ ìjọ mẹ́ta tàwa bá ń ṣe. Ilé tó rẹ́ǹtì fún wa yìí. Ṣé n tó ṣẹlẹ̀ sí ló wá fẹ́ jẹ́ kinní kan ṣe ẹ́? Ìyá ìyàwó ẹ̀ rèé. Ẹjọ́ bó ni mo ti mú. Ìwọ lọkọ ọmọ wa ṣe bí Àríkẹ́ ni ìyàwó ẹ̀. Ṣọ́ra fún wọn o obìnrin o ṣọ́ra fún wọn o láyé obìnrin wọn kò ṣe é sá fún kò fọwọ́ sí bá wọn gbé o má ṣe wájà wọn láyé àwọn obìnrin sákìtì dá. Ṣọ́ra fún wọn obìnrin ṣọ́ra fún wọn o obìnrin ṣọ́ra fún wọn. Yeah, thank you. Thanks. Ishigo. Thank you. Mo fẹ́ béèrè ọ̀kan lọ́wọ́ ẹ̀. Okay, ṣe. Mo fẹ́ béèrè ọ̀kan. Soup tó serve mi lánàá. Mo béèrè lọ́wọ́ ìkejì ẹ̀, ó ní ìwọ ló ṣe. Recipe mi là ń lò bí tàbí nínú recipe. Oh, nice gan. Mo fẹ́ béèrè lọ́wọ́ pé ṣé o lè wá ṣe home service fún mi? I'll pay you. I'll give you money to get the ingredients, then you come to my house, cook for me, then I'll pay you. Okay. Safe in what sense? Hey, come on. I won't take advantage of you. Though, as a man, and you as a beautiful woman, it takes two to tango, no man, so talking in a kobere, obìnrin lè sọ yes àbí no. Okay, it's a problem. Only pepper soup. ọmọkùnrin má bínú ó lẹ́ṣẹ̀ ọ̀rọ̀ olùwọ́ fẹ́ sọ. ẹdún náà mo ń gbé ń bí mo ń gbé nu bí ilé tó rẹ́ǹtì fún mi. ẹ jẹ́ kí n sọ̀rọ̀. àná mi. Èmi kọ́.
fẹ́ sọ kankan fún ẹ lẹ́nu tó mọ̀ ṣó wá ní tí fẹ́ sọ fún ẹ yìí fi sọ́wọ́ òsì ọwọ́ òsì ni kò fi sí kó má fi gẹ̀wọ̀n ó rò pé lásán kú ni mò ń gbá gbogbo àwọn ìyàwó ọkọ mi yòókù sẹ́gbẹ̀ẹ́ lọ́nà wo. kí ló lérò tí bàbá ẹ̀ tó fi nífẹ̀ẹ́ mi tó bẹ́yìn torí pé mi ò sùn ní. ẹ sùn. mi ì sùn ní. lọ́nà wo màmí lọ́nà wo. ọkùnrin ò ṣe fojú bọ̀rọ̀ fẹ́ àwọn ọkùnrin tó ń wò yẹn táìmù tíyàn bá ń fẹ́ wọn máa gbólú ẹ̀ dẹ̀ èèyàn á dàbí ẹyin tí ò gbọ́dọ̀ fọ́ nígbà tán bá ti rí mùdùmùdù ara èèyàn tán wọ́n máa di champion ìdí nìyí tó fi jẹ́ wípé ìgbà tí mo rí pé bàbá ẹ̀ ó fẹ́ ìyàwó kìíní lé mi mo wò pé ṣé mi ti sùn báyìí bí mo ṣe jí nìyẹn. ẹ jí lọ́nà wo. èmi náà dàbí ọgbọ́n ni ohun tí mo ṣe ń sọ àṣírí fún ẹ òun nítorí ọmọkùnrin tó fẹ́ lówó yìí a máa jáde sí ni o ojúbọ̀rọ̀ ṣe gbọmọ lówó òpùrọ̀ o a máa jáde sí ni o tí wọn náà fi lè máa jẹ́ olórí lọ́dún ẹ̀ ní gbogbo ìgbà. ẹ dẹ̀rù pé tá bá jáde sí kò ní ní. kò bá fáyà kankan kọ́ mi ohun tó lè jẹ́ pé onífọ̀kànbalẹ̀ nìyẹn nígbà tá a bá jáde sí irú ìyàwó yẹn kò tiẹ̀ ní rántí ẹ̀ mọ́ láyé kò tiẹ̀ ní rántí pé òun fẹ́ ìyàwó kan bì kan mọ́ ìwọ ló máa jẹ́ first lady inú ayé ẹ̀ ìwọ ló máa pàṣẹ fún orí ọ̀rọ̀ pé lásán ti máa ń jì sí bàbá ẹ̀ tó ń ṣe my love my dear my love tí bàbá ẹ̀ ń ṣe bí ajá mo ṣe tán fún ni. mọ́ ìmí. bẹ́ẹ̀ ni tó bá gbọ́ kọ́kọ́rọ́ mọ́ṣúárì òun ló ṣí òun ló tì í mo ṣí fún ni gbogbo ọpọlọ ẹ̀ kọ́kọ́rọ́ yẹn ọwọ́ mi ló wà mo dẹ̀ máa lò lọ́jọ́ alẹ́ ni kí ni mo sọ fún ẹ àfi tó bá jáde láyé òun ni gíẹ́ǹdè mi àti ẹ̀ tó bá ìwà láyé first lady ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ torí ẹ ọmọkùnrin a máa ṣe kí wọn jáde sí i. kò sí problem tẹ bá tún sọ bẹ́ẹ̀. bàbá. àṣẹ. ẹ ṣáà mọ wọn. bí ẹni mọ owó ni. ṣe rí orí kan ló wọlé tọ̀ mí. tẹ́bá dẹ̀ ń gbọ́ gbégbégbé kí ẹ̀ má jẹ́ kan fi sẹ́yìn kù lé mi. ọlọ́run dẹ̀ ní sọ̀kalẹ̀ kó wá rẹ̀ dá lọ́wọ́ èèyàn fúnra rẹ̀ ló máa gbé ìgbésẹ̀. bẹ́ẹ̀ni. mo wá rí wípé pẹ̀lú orí tó wọlé tọ̀ mí wọ́n ní ìràn mẹ́ta òun tó ṣe. tí ìyá ò bá ṣàlówó lọ́wọ́ ṣàdénà kọ́ mọ́ lówó lọ́wọ́. wá wò pé orí tó wọlé yìí kò gbọ́dọ̀ gbọ́ tí ó dẹ̀ ní bọ́lá ṣe ìlú rẹ̀. àṣẹ o. lọ́lá ọlọ́run lọ́lá arú yìí. bẹ́ẹ̀ ni. wọ́n ṣe wá ní kí n wá bá ẹ bàbá bẹ́ẹ̀ ṣe máa gbà mí tóore máa jáde mọ́nú fẹ́mi àtọmọ mi táàdì kú sínú ìyá. ọ̀dànà ìyá wa ẹ má jà á ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ ǹjẹ́ ẹ ti béèrè bóyá ó tọ́mọ yín gan lọ́rùn nǹkan tá a fẹ́ ṣe yìí. mo gbọ́ ẹ ṣe bàbá mo fẹ́ tún fi àsìkò yìí sọ pé ẹni tó ń jókòó tì mí ìyá tó bí mi tó bẹ́ẹ̀dì fún mi lórí gbogbo wọn bá ṣe fẹ́ bẹ́ẹ̀ lèmi náà ṣe fẹ́ ló fara ẹ̀ tó bọ́ wà lọ. àyà bẹ́lẹ̀ àyà sì bẹ̀ àárẹ̀ ni. ṣé rí bẹ́ẹ̀ ṣe máa gbà mí tó yẹ pé ẹ̀bùn ta so máa já lọ́rùn mi kò gbọ́dọ̀ gbà. lẹ́wọ́n tó ọmọkùnrin yóò bá rọ́ọ̀mù mi ọkùnrin mi balẹ̀ tí mo fẹ́ nìyẹn o. eyín là á pè ní kòríkòsùn ibi tí ń ṣẹ́dẹ̀ fún yín bẹ́ẹ̀ bá ní ó mọ̀ fọbọ́ yóò sì máa fọbọ́ bẹ́ẹ̀ bá ní ó mọ̀ fọ àwọ̀tẹ́lẹ̀ rẹ̀ yóò sì máa fọ kódà gan bẹ́ẹ̀ bá ní ó mọ̀ lọ bí iṣẹ́ kò ní lọ. bàbá ẹ má jẹ́ ká ṣe dídùn yìí owó ni kó tún máa lọ bí iṣẹ́ ó tún máa di wàhálà sí mi lọ́rùn ẹ̀wọ̀ ẹ̀kọ́ bá mi ṣe pé tí ò bá ti rí mi kárẹ̀ má balẹ̀ kí fẹ́ mi lọ́kùnrin kó pọ̀ gan-an ó jẹ́ pé tó bá ti rí mi báyìí ibi tó bá wà nígbà máa ibi tí kárẹ̀ má balẹ̀ kó yẹ pé tó bá ti rí mi lára ẹ̀ máa tó balẹ̀. ó ti tán àmọ́ yóò ná wa lówó 2,500 ọ̀pọ̀ jù.
ìlà fún ẹgbẹ̀rún márùn-ún. Ha! Ha! Bí ó ṣe nífẹ̀ẹ́ ọmọ yín tó mo ti ń ṣe ha o tí ò bá ti fẹ́ pa mí ìgbẹ́ wíwá dé ọ̀rọ̀ ti bù sí. Kí ló kọ ọmọkùnrin ganan? Junaid. Junaid. Orúkọ ìyá rẹ̀ ńkọ́? Àmọ́ báwo bá pẹ̀lú kan ì máa dáhùn. N kò máa ń fi Mr. sí Mr. Junaid ni mo máa ń pè. Ó ṣáà máa dáhùn. Ọ̀dà bá. Ṣé rí ìdí abúlé yìí? Ọ̀rọ̀ bù sí. Wọ́n ní nǹkan tá a ṣe sínú ọgbà tí ń lẹ̀ ń lé. Bá a bá ti wá pẹ́lẹ́dà rẹ̀ tán, nǹkan tí ń lẹ̀ ń lé ọkọ̀ fẹ́ sí i. Lọ́ba tán. Àìpẹ́ kì í fẹ́ kó má kàn lè kó la. Yóò kàn láàbì tó bá wà. Ó ní ẹ máa wú tẹ̀lé. Ojú oró. Ojú oró. Nílékè omi. Nílékè omi. Òṣìbàtà. Òṣìbàtà. Nílékè odò. Nílékè odò. Ojú oró. Ojú oró. Bí ò bá rómi. Bí ò bá rómi. Gbígbẹ ní gbẹ. Gbígbẹ ní gbẹ. Òṣìbàtà. Òṣìbàtà. Bí ò bá ródò. Bí ò bá ródò. Gbígbẹ ní gbẹ. Gbígbẹ ní gbẹ. Àwọn méjèèjì. Àwọn méjèèjì. Wọ́n máa jù wéré kiri. Wọ́n máa jù wéré kiri. Amúnimúyè. Amúnimúyè. Kó lọ mú Mr. Junaid. Kó lọ mú níyè báyìí. Kó lọ mú níyè báyìí. Gbogbo nǹkan tí bá ní ó máa ṣe. Gbogbo nǹkan tí bá ní kó máa ṣe. Ní kó máa ṣe. Ní kó máa ṣe. Orúkọ ẹ sí. Ó yá. Gbogbo nǹkan tí èmi Aríìkẹ́ ọmọ Àṣàbí tí mo bá sọ lénìí kárọ̀ ọ̀rọ̀ mọ́. Junaid. Junaid. Junaid o. Junaid o. Ibi tó bá wà. Ibi tó bá wà. Kó o sáré tètè. Kó o sáré tètè. Kó máa bọ̀. Kó máa bọ̀. Junaid o. Junaid o. Ó yẹ fẹ́ sí. Ẹ má jẹ́ ọkàn yín náà. Kó má jẹ́ pé ẹ̀yin yóò mọ̀ lékè o. Iṣẹ́ ti ṣe. Iná ti mú. Gbogbo tó wà báyìí náà ti mú. Ẹ ṣé sà, ẹ ṣé bàbá. Tíṣẹ́ bá ti wá jẹ́ ẹ̀rọ kọ̀fé mi náà. Ṣé o máa le tó yẹn ni wọ́n nífẹ̀ẹ́ mi tó yẹn? Ẹ̀rọ kọ̀fé mi náà. Ìyálídà ọkọ orí ọkọ wa ẹ̀yin lẹ ń ṣe ẹ̀yin lẹ ń tì yọkọlú kò wá tán bí. Yàrá ìkẹ́ so kì í ṣe pé mo dọ́ọ̀lù ìwọ ló sọ mí di nuisance yẹn pé gbogbo nǹkan tí mò ń ṣe kì í ṣe ìfẹ́ inú mi ìwọ ló jáde sọ̀rọ̀ mi ló tún mú ọmọ ẹ jáde ló wá fi mí ráre ló wá fi mí ṣẹlẹ́yà ń bí. Èmi ò nílé ọlọ́nà yẹn ni pé gbogbo bọ́n ṣe pàwọ́ mi dà kì í ṣe pé bóyá ìfẹ́ inú mi ìwọ ni ó wà ní ìgò tó ń jẹ jíìn àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo ohun tó ṣe sí mi pátá àwọn ọmọ tó bí á jèrè ẹ eléyìí tí ẹ ti ń jèrè ẹ ẹbí wọn ló mú jáde àbí bẹ́ẹ̀ kọ́ mo so stupid mo tún pe àwọn ìyàwó mi fẹ́ wá síbí láti wá ṣe kíni o láti wá celebrate òṣì ìranù ṣe ẹ̀kọ́ bá rú àgbàlagbà rú mi níbi òṣì gbogbo bó ṣe jẹ́ kí n ráre wàá ráre tọmọtọmọ mi ò kí àpò kó bímọ fún mi ní tẹrù kó bímọ fún mi tó bá bímọ fún mi ò ní balẹ̀ ayé mi jẹ́ báyìí ó sọ mi di ó tó ìṣòlẹ̀. Ọkọ mi kò rí bẹ́ẹ̀ akọni mi àwọn ìyá lídà wọn náà fún wa lówó jẹ àsìkò tẹ́mọ̀ sùn wọn àwọn náà kún un kì í ṣe ni kì í ṣàánú bí ìyàwó ṣe wà àwọn náà máa sọ gàtẹ́ máa wọ yàrá oníkàlùkù lẹ́yìn wọn. Kódà àwọn lẹ́ ń fún lówó oúnjẹ bàbá béèrè oúnjẹ ẹ̀ lé fún wa. ó dàgbé mo rí mi ti dàrú gbọ́ yàrá ìkẹ́ ebi wọ́n ló ń control unexpectedly controller ìwọ fún tó ṣe yẹn ọmọ yẹn á jẹnu yẹn kò sí wàhálà tẹ bá rí àgbàlagbà tó di rubbish tó di nuisance tó di kíná tí ń pè
ìfẹ́ nú ẹ̀kọ́ àwọn wọ̀nyí náà ni kò sí wàhálà Ọlọ́run á ṣe dájọ́ ẹ ṣọlé please move ẹ̀yin kẹ́ mo ní láti pè mí move me ma wojú mi má wálé mi o njọgbọ́n èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ. èmi. wọ́n ti bàjẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ayé àti bàjẹ́ ọ̀rẹ́ ìbàdàn mo ti tó kù lára ẹ̀ mọ́. wò sọ mi di new start wọ ẹnu ẹ̀ lájọ wà yẹn wo bí má jẹ́ kí n rí ẹ lẹ́mi o tí mo bá fojú kọ́ ẹ̀ tó bá wánu lẹ́mi mo máa bẹ́ ẹ méjì ní èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ. obìnrin o ṣọ́ra fún wọn ò láyé obìnrin wọn kò ṣe é sá fún. kí ni wọn lọ fẹ́ jẹ? Oh, Daddy. Mali, how are you guys? How have you been doing? I missed you. I miss you, Daddy. Where have you been? I'm sorry. I'm sorry. I've been working. Picking your calls. I'm sorry, darling. Abu Malik, how are you? Show me your school, Dada. Ẹ má bínú ṣe gbọ́. Onígbòrí bàbá àmọ̀kọ. Alágbòrí bàbá àwọn ọmọ jẹ. Ìtọ́gbòrí tó ẹ̀ láàrẹ̀. Bàbá lẹ́ ń pera wa ní ilé wa. Ọmọ àròkú rọjà mọ́kúta. Òkúta àgbédọ́jà tí ó ta. Òkúta àgbérọjà tí ó tò lórí. Ni bàbá wa dá sọ fún tí wọ́n pè lè léegun. Aré ilé délé ọmọ tító mi sáwó sàmbàsàmbà bí ògògó ọmọ akómọ̀sọ̀rọ̀ gbòrí. Wọ́n ló ń gbòrí òlòdó. Mo ní irọ́ ni wọ́n pamọ́ wa ń bàbá. Ta ń la sà, ta ń la fúnlẹ́lẹ́. Afúnlẹ́lẹ́ omi ayaba. Dàbẹ́dẹ́ lọ́rùn ẹsẹ̀. Ẹ wá wà fúnlẹ́lẹ́ omi ayaba bí ṣe ń gbé ńlá sọ lọ. Now take my luggage upstairs. Okay, I'll see you guys soon. Tẹ̀lé Malik, tẹ̀lé sister. Oh, Allah, what have I done? I'm sorry. Get up, please. I don't know what came over me. Wallahi, tallahi, subhanallahi, la ilaha illa huwa, I don't know what came over me. I am sorry. I'm so sorry. Please forgive me, please. Please. Even if you want me to go away, even if you're mad at me, Mama, come on to share beyond what I'm saying. But please just forgive me. If you want me to go, I'll go, but try to encourage me. I'm sorry. I'm sorry. I'm sorry. I'm sorry. I'm sorry. I'm sorry. Allahu Akbar. Ṣọ́ra fún wọn o. Allahu Akbar. Obìnrin o. Ṣọ́ra fún wọn o láyé. Obìnrin wọn kò ṣe é sá fún. Kò fọwọ́ sí bá wọn gbé. Ó má ṣe wájà wọn láyé. Àwọn obìnrin sá ìdè dá. Ṣọ́ra fún wọn. Obìnrin. Ṣọ́ra fún wọn o. Obìnrin. Ṣọ́ra fún wọn. Obìnrin. Ṣọ́ra fún wọn o. Ó ti gbàgbé wípé ìyá wa ni wọ́n jẹ́ o. Ó gbàgbé wípé àwọn náà bí wa. Ọmọ wa kò mọ̀, wọ́n ní wa kò rí o. Ṣọ́ra fún wọn o láyé, mo sọ tèmi fún ẹ o. Ṣọ́ra fún wọn, obìnrin. Ṣọ́ra fún wọn o, obìnrin. Ṣọ́ra fún wọn, obìnrin. Ṣọ́ra fún wọn o, yé obìnrin. Wọ́n lè bà nǹkan jẹ́, wọ́n sì lè tún ṣe o. Kórí má ṣe jẹ́ kó rí ìjà ààbò láyé, ọ̀pọ̀ ló ti dẹni.